láì ní fàkókò ṣòfò ìgbà tí mo mẹ́sì ìdánwò mi délé àwọn òbí mi ò lè bínú púpọ̀ nígbà tó jẹ́ wípé èsì ìdánwò tí mo mú wálé mo ṣe dáadáa wọ́n bá ní kí ló fẹ́ lọ kọ́ mo lédè Yorùbá tàbí iṣẹ́ eré orí ìtàgé wọ́n bá ní báwo ṣé o máa ṣalágbe ni àbí o fẹ́ ṣe ìyá aláwọ̀ àbí kíní kan kí ló fẹ́ fi Yorùbá ṣe ṣebí Yorùbá tá à ń sọ lẹ́nu yìí náà ni ẹ mọ àwọn òbí wa kò sẹ́ni tí ó rò pé ó dá mo fẹ́ kówó lẹ̀ kọmọ òun lọ fi kọ́ èdè Yorùbá tí gbogbo àjọ ń sọ àmọ́ Yorùbá gùn ibi tí o bá mọ̀ dé òun ló mọ̀ dé mo délé ẹ̀kọ́ gíga táìṣọ́láàrin tó wà ní Ìjẹ̀bú Òde ìgbà tí mo débẹ̀ mo pàdé àwọn èèyàn oríṣiríṣi ìgbà náà mo ti bẹ̀rẹ̀ sí ní máa fi fọ́nrán díẹ̀ síta bó tilẹ̀ jẹ́ wípé a lè fi síta ká má rí àwọn èèyàn tí wọ́n nífẹ̀ẹ́ sí tàbí tí wọ́n bá wa pè mo lọ́rẹ̀ẹ́ kan náà nígbà náà Ọba òun ni orúkọ ẹ̀ òun ló máa ràn mí lọ́wọ́ láti ṣe àwọn nǹkan kan ṣùgbọ́n gbà tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tó bàjẹ́ mo bá ṣe kúkú pàátì ìgbà tó tún yá màá tún gbé màá filẹ̀ ṣùgbọ́n gbà tí mo lọ sìnlú ní Òkè Ọ̀yà ní Kaduna tí mo débẹ̀ mo rí wípé èdè Yorùbá dùn bó tilẹ̀ jẹ́ wípé kò ń ṣe gbogbo àwa táwa ń bẹ̀ lọ́mọ Yorùbá ṣùgbọ́n gbà tí a bẹ̀rẹ̀ sí ní ṣe ìgbáradì fún carnival tí wọ́n rí wípé mò ń kéwì mò ń ṣe nǹkan tó ní ṣe pọ̀ mọ́ àṣà àti ṣe Yorùbá tí gbogbo àwọn èèyàn tó wà bẹ́ẹ̀ pátá ìyá Yorùbá ni wọ́n ń pè mí wọ́n sì nífẹ̀ẹ́ sí ìjọ́ tá a sì ṣe nǹkan yìí báyìí ó gba ìlú gbẹ̀yẹ àfi bíi wípé ìlú ọba láti lọ ṣe ni lẹ́yìn ìgbà náà iṣẹ́ kún ọwọ́ mi ráyè láti máa fi àwọn fọ́nrán síta ṣùgbọ́n wà lọ́kàn mi wípé tí n bá ti ráyè tọkàn mi bá ti balẹ̀ wọ́n máa fi àwọn fọ́nrán ní onírúurú síta láti fi kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ nípa èdè Yorùbá àti láti dá wọn lára yá ṣùgbọ́n wọ́n ní nínú kò sáàyè ni a ti ń wá àyè síta nígbà tó di bíi ọdún 3 sẹ́yìn nísìn mo wá rò wípé tí n bá ní mi ò ráyè mi ò ṣe àwọn nǹkan kan wọ̀nyí ìjọ́ wo gan ni mo tó fẹ́ ráyè mo bá gbọ́ ìdí mi pẹ́pẹ́pẹ́pẹ́ ó yá lónìí ni bẹ́ẹ̀ la bá ṣe bẹ̀rẹ̀ o bí eré bó tẹ̀ jẹ́ wípé ìgbà míì a lè fi fọ́nrán léde àníra àwọn èèyàn púpọ̀ tí wọ́n nífẹ̀ẹ́ wọ́n kàn wò kọjá ní wàká pass ìsìn gan ọ̀pọ̀lọpọ̀ èèyàn kọ́lọ́hún ṣàánú ni bóyá torí àti gbajúmọ̀ ṣùgbọ́n ohun kan tó dá mi lójú ni wípé ohun tí mò ń ṣe yìí láìpẹ́ láì jìnnà ẹ fi owó iyebíye ẹ mọ̀ fi wo àwọn fọ́nrán mi ẹ sì mọ̀ fi owó iyebíye ẹ mọ̀ fi pè mí wá síbi ayẹyẹ oríṣiríṣi ìdojúkọ ló wà nínú nǹkan tí mò ń ṣe yìí kò rọrùn nítorí ẹni tó fẹ́ kọ́yàn ní nǹkan òun gan gbọ́dọ̀ ti mọ̀ dáadáa kì í ṣe wípé ó kàn bọ́ sí orí afẹ́fẹ́ ó máa kọ́ àwọn èèyàn ní nǹkan tí kò rí bẹ́ẹ̀ ó mọ̀ fún wọn nírọ́ ní òótọ́ mo fẹ́ lè sọ pé àkókò yìí gan ni mò ń ka ìwé ni mò ń kọ́ ẹ̀kọ́ ju ti tẹ́lẹ̀ lọ torí bí mo ṣe ń kọ́ yín èmi náà ń kọ́ ẹ̀kọ́ sí ju ìgbà tí mo wà nílé ẹ̀kọ́ gíga lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ní Àmọ̀kẹ́ ṣe fọ́nrán fún wa aṣá àti mọ́ra tipẹ́tipẹ́ kò rọrùn gbogbo nǹkan tí mo fi ń ṣe fọ́nrán tẹ̀ ń wo ìbó ṣe kéré mọ́ ìbó ṣe jẹ́ wípé àwọn èèyàn kì í fi ìfẹ́ hàn sí wọn kì í bá mi pín owó iyebíye ni mo fi ń ṣe àfi k'Ẹlẹ́dùmarè kó tètè gbá láàánú kò mí kó ràn mí lọ́wọ́ tẹ́ ẹ bá sì fẹ́ ràn mí lọ́wọ́ bóyá ẹ fẹ́ ra àwọn nǹkan tí wọ́n fi ń ṣe fọ́nrán kí àwọn fọ́nrán mi kó lè dùn wò kó lè dùn rí ẹ kàn sí mi mo nílò ìrànlọ́wọ́ o nítorí ibi tí mò ń wò níwájú mi tí mò ń gbé àwọn nǹkan wọ̀nyí lọ níbi ọdún 5 sísìn ó lágbára gan kí Ẹlẹ́dùmarè má fi kú tó yáwọ́ pa mí kó dẹ̀mí mi sí kó sì jẹ́ kí n mọ lékún nínú ọgbọ́n àti ìmọ̀ kí n lè máa kọ́ yín kí n máa dá yín lára yá ẹ wò Àmọ̀kẹ́ ọmọ bàbá àbílí onílù yìí náà ni wọ́n máa rí yín lọ́sẹ̀ tó ń bọ̀ ire o mo nífẹ̀ẹ́ yín.